Any damn. Yes. And Tommy the sewing machine. She machine is close to 180 by. And to Batashimana 120, 130. In Katio Bate Jubel Logan. Close to 180 by. Number tell Pesi 070 54 900 751. Number tell Pesi 070 54 900 751. Auntie Mamba when you solo. Ọmọ Nàìjíríà wà lọ́wọ́ ẹjọ́. Ayé yóò ní bàjẹ́ àánú gbọ́ ẹjọ́. Orí táwọn tí Ọlọ́run ṣe fún wa. Kódà ìgbà tó dé sẹ́ẹ̀tì kankan. Ìkan náà àwọn ọmọ yẹn mo fẹ́ pàdánù pé tó bá ti kú méjì lọ́wọ́ mi lè mọ mi tí mo bá fẹ́ lọ. Kí n tó wọ́n pé ọmọ yẹn lè dúró sí àlọ́jọ́ iwájú. Ẹ̀yin ọmọ Nàìjíríà wà lọ́wọ́ ẹjọ́. Nobody ti ara kùtùkùtù báyìí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ilé yẹn ni màá wọ̀ lọ tí màá ti máa pẹ́ ẹjọ́ nítorí ọlọ́yà stephen tẹ́fẹ́ ti dání bá mi dá oúnjẹ sí dára wọn inú ibẹ̀ ni yóò ti dání tí yóò ti bá mi gbé oúnjẹ fún ọmọ tí yóò ti bèrè pé tí wọ́n kọ́ màá dáàdì kó fi ṣe ẹ ti jẹun lẹ́nu pẹ̀lú ọmọ àti ìjẹun àti ìyànà kẹ́jì láti fẹsẹ̀ rí ìbọn ẹgbọ́n ìgbà tá a dé ìmọ̀ ibi ìyànà chọ́ọ̀chì ti tẹ́lẹ̀ ibẹ̀ lọ́rẹ́ wá ti fún wa ní tìlú ìbẹ̀. Ibẹ̀ ni nínú ẹgbẹ̀ ní òde kankan ìgbà tá a dé ibi ilé epo tó ṣẹ̀ṣẹ̀ tó ń kọ́ ilé mọ́ ibi ẹ̀gbẹ́ bẹ̀ ilé epo yẹn ládé àti ibẹ̀ onímọ́tò yẹn wípé ẹgbẹ́ dání tí o ti ní pọ́pọ́ mi láṣà ti bẹ̀rẹ̀ pé 300 la ní lọ́wọ́ tí yóò ti gbé wa yóò ti ẹ̀ gbowó lọ́wọ́ wa 300 yẹn la bá wọ inú ṣọ́ọ̀ṣì tí a ti ra nǹkan fọ́mọ yìí ń bẹ̀. Àti dálágbé ojú kan tí wọn ládùúgbò ṣùgbọ́n ìgbà táà ní choice ni ẹ̀yin ọmọ Nàìjíríà ẹjọ́ ayé ti súnmọ́ ìrànwọ́ lọ́wọ́ irú rẹ̀ ò ṣẹlẹ̀ sí wa rí ṣùgbọ́n àbí máa ṣe rí ẹjọ́ àbí aláwọ̀ bá bẹ̀ yín ẹjọ́ àforíbèjì bẹ̀ yín ẹjọ́ ayé ti súnmọ́ ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ ìrànwọ́ lọ́wọ́. Máa fi lẹ sọmọ. Ẹ máa ra machine nǹkan fóbìnrin yẹn. Wáò, ẹ dẹ̀ máa send owó ẹ̀ sí. Jésù. Máa. Bẹ́ẹ̀ ni mà, close 180 mà. Bẹ́ẹ̀ ni mà. Èmi náà mò ń sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni. Èmi gẹ́gẹ́ lè ń bá sọ̀rọ̀ báyìí, Pastor Musa lè ń bá sọ̀rọ̀ báyìí. Yes, ma. Ma? Hallelujah. Ma, kílẹ̀ sọ́nà. Mọ́mí kílẹ̀ lẹ́fẹ́ sẹ́ndì ma, abẹ́ gbọ́dọ̀ náà ma. Yes, ma. Mọ́mí ẹ ṣé ma. Yes, ma. Wọ́n ní má dárúkọ àwọn. God bless you, ma. God bless you, ma. Ma? God bless you, ma. Wọ́n la máa receive in 5 minutes. God bless you, ma. God bless you, ma. God bless you, ma. God bless you, ma. Mọ́mí ẹ ṣé ma. Mọ́mí ẹ ṣé ma. Mọ́mí ẹ ṣé ma. Ẹ ṣé ma o. Mọ́mí ẹ ṣé ma. God bless you, ma. Dúpẹ́ o. Ẹ ra ma. Ẹ ṣé ma ronú níyẹn nímọ̀ ìnira o. Ẹ ṣé ma dúpẹ́ o. Abẹ́ ẹ̀rọ ọmọ yẹn, abẹ́ rí nǹkan. Wow. Ẹ ṣé ma. Sorry, it is wrong too. So wọ́n làwọn máa send wọ́n rẹ̀ pé ní 200,000 ní ìgbọ́ dáadáa. Wọ́n làwọn máa send owó máa ń ṣe nǹkan. Màá mọ ìtọ́ send nsìn. 20,000 naira kan 10,000 méjì. 20,000 kan 10,000 méjì. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ pàdé. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ ní mọ ìnira o. Ẹ̀ ní mọ ìnira o. Ọmọ wa nílé yóò yọrí sí rere o. Àmín. Oore táwọn tí yóò tọ́lọ́run fún táwa lọ́rẹ̀ ẹ ṣé o. So ẹnìkan ló máa ra machine fún wọn. Tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀ ọkọ̀ dákẹ́dẹ́. Ẹnìkan ló máa ra machine fún wọn. Ẹnìkan lè fún wọn 20,000. Àwọn méjì fún wọn 10,000. That is 40,000. Ẹni tó lò máa sẹ́ndì wọn machine wọ́n là máa sẹ́ndì sí. Ìfà ẹni tó sẹ́ndì 10,000 mọ́mí twins ló gbé wa. Àwọn ìyá àbíjì gan náà fún wọn lówó.
This is a point of contact. Anytime wa ojú Ọlọ́run fọmọ. Number tẹ́ pè sí 070 54 900 751. Number tẹ́ máa pè sí 070 54 900 751. Obìnrin kan kó lọ dé. Ó wù mí kí bàbá yìí lọ sanwó mọ́rúwá yẹn. Kó gba mọ́rúwá yẹn jáde. Ó gbà ó ti ṣe làálàá gan náà. Yes sir. Mọ́rúwá tó pé 200,000. Láti 3.5 ó ti san bí 2 million 2.7 ó ti san bí 2.7 million ló sọ yẹn ó sọ 2.7 million ẹ wá ṣẹlẹ̀ gba mọ́rúwá a ní gbà o we no go gree o ìyẹn mi ní gbà o ẹ dúpẹ́ jàre. Ayọ̀ Nàìjíríà rọ̀ ní ayọ̀ Nàìjíríà ṣàánú wa. Ayọ̀ Nàìjíríà ẹjọ́. Ayọ̀ Nàìjíríà. Kọ́dà ẹ̀ kó lọ gba mọ́rú ẹ̀ padà. Dúpẹ́ ẹni tó tẹ̀ lóhùn fún yín ní tó tẹ̀ lóhùn máa ra kíní kan fún yín kó dúpẹ́ náà. Ìrànlọ́wọ́ ní kò láyé yóò. Hello sir. Sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Okay sir. 180 ni sir. Bẹ́ẹ̀ni sir. Yes sir. Wow, that is the one I was send wo film machine. Ẹ dúpẹ́ dáadáa. Ẹ sọ̀rọ̀ lẹ́nu. Aró ní yan ẹ̀rọ àánú gbà ọ́. Ibi tẹ́ ẹ̀rọ kánú sí àánú òfòmù láyé. Àmín Jésù. Ẹ ṣé o, ẹ ṣé sá o, ẹ ṣé sá o. Ẹ ṣé sá o, ẹ ṣé mo dúpẹ́ gidigidi o. Daddy ẹ ṣé sá. Daddy ẹ ṣé sá. God bless you sir. A dúpẹ́ gan ojú òní sí ìsá o. Ẹ ṣé sá. Thank you sir. Ẹ ṣé sá. Wọ́n là máa send immediately. Thank you sir. Ẹ ṣé àdúpẹ́ o. Kí bàbá yìí kó lọ gba mọ́rúwá yẹn padà. Yes sir. Kó lọ gba mọ́rúwá yẹn padà. Ọ̀gá òun gbà bọ̀ báyìí máa kọ́ gbé bọ̀ church náà. A ṣe láìfù ẹ̀. A jẹ̀fọ́ ṣe láìfù ẹ̀ náà pé ó ti gba mọ́rúwá yẹn padà. Abba ẹja máa ṣoore fúnra wa. Gbogbo wọn kò wá òkè náà. Ẹ ṣàánú wa ìyàwó Nàìjíríà. Ara ti wá ìgbà ṣe mí nínú ọ̀rọ̀. Àti jẹ́ ìdógún. Ayọ̀mọ̀ Nàìjíríà ìràn wá lọ́wọ́ lónìí pé láyé yìí. Ayọ̀mọ̀ Nàìjíríà ṣàánú wa. Ẹni mọ̀ ìnira láyé yìí ẹjọ́. Ẹ jẹ́ ràn wá lọ́wọ́. Ibi dẹ́rù kánú sí máa fọ́ ohun. Ayọ̀mọ̀ Nàìjíríà ṣàánú wa. Ayọ̀mọ̀ Nàìjíríà ẹjọ́. Ayọ̀mọ̀ Nàìjíríà ràn wá lọ́wọ́. Àánú máa dìde. Ẹnìkan ti fún ọ ní kíní báyìí. Ẹnìkan fún ọ ní 43,000 bí. Ẹgbọ́n mi sọ́dọ̀. Ẹni tó lọ máa send owó machine ti send owó machine. Hallelujah. So ẹni àkọ́. Ẹni tí bá ti ń sọ̀rọ̀ ẹkùn máa sunkún. Àwọn èèyàn tó máa rìn lọ́wọ́. Òdìgbò bá tó sunkún. So wọ́n wọ̀rí nígbà bá kò sígbà tó bá tó sunkún táwọn yóò bá ràn lọ́wọ́ wọ́n ràn lọ́wọ́ àwọn èèyàn wọ́n ti gbọ́n tó sọ wọ́n ti gbọ́n tó ṣẹlẹ̀ sáwọn ọmọ wọ́n ti gbọ́n tó ṣẹlẹ̀ sọ́kọ so if they will do people àwọn èèyàn wà voluntary gan mo ti rí ẹni tó sunkún bí tí ò rí nǹkan kan jágbé kọ́ ẹni mọ́mí àmà ti rí 200,000 naira. Hallelujah. Hallelujah. Mọ́mí ẹ ṣé o, ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé máa dúpẹ́ gbogbo ọmọ tó bí àtẹ̀tọ́ mi nínú ayé yóò ní ìbànújẹ́ o. Ẹ ní fojú sunkún ọmọ àti ọkọ àtaya o. Ẹ ní gbúrò ibi sí kan nínú àwọn ẹbí yín o. Ẹ ṣé máa dúpẹ́ ọmọ lóore o. Aró ní níyì kan tó ń jẹ́ ìlera ẹ̀ nímọ̀ o. Ìbànújẹ́ tádé báyìí tàbí gbé kan ní yín sábò ní ìṣẹ̀lẹ̀ sí yín o. Àmín Jésù. Ẹ ṣé máa, ẹ ṣé máa. Mommy, thank you ma. Ẹ ṣé máa. Mommy, thank you ma.
wọ́n ní má sunkún mọ́, wọ́n ní má sunkún mọ́, wọ́n ní má sunkún mọ́ o, wọ́n ní má sunkún mọ́ o, wọ́n ní má sunkún mọ́ o. 200 yẹn ti wọlé, so wọ́n ti ní 266 bí báyìí, wọ́n ti ní 266,000 bí báyìí. So tí wọ́n tọkùnrin bá máa san 800, tọ́ dẹ̀ máa ra machine, that is 980. Mommy, thank you ma, God bless you ma. Tọkùnrin bá máa ra, tọ́ bá máa sanwó márùwá padà, tọ́ dẹ̀ máa ra machine, that's 980. 800 ló ní ẹ̀sán. Tọ́mọdé 500 yìí kọ́ sí wọn nígbà ni. Wọ́n lè gbà. Ẹbí àwọn èèyàn jẹ́ wọn tó ṣẹlẹ̀. Ọmọ Nàìjíríà ẹjọ́ torí ọlọ́wà ti ṣe wàhálà lórí máṣí yìí. Àtọ́jọ́ náà ti tọ́mọ́rú wà yìí, ìrọ́jọ́ sáré débi náà máa jẹ́ nǹkan tó bá ẹ̀mí wá mú. Ọmọ Nàìjíríà ṣàánú wọn. Gbogbo ìlàkàkà wa náà ní pé tá a bá ti san mọ́rúwá náà tán á lè di tiwọn. Hello sir, ẹdúró ẹjẹ́ ń gbọ́n tẹ́lẹ̀ ìfẹ́ sàn. Dádì tán láwọn máa ra machine tán pè lẹ́ẹ̀kejì ni. Àwọn náà ti send 180,000. Ẹ dúpẹ́. Hallelujah. Amen. Ẹ bá àwọn méjì náà ṣàánú fún. Ẹ gbọ́n wọn mára púpọ̀. Ẹ má jò rẹ̀ yìí o. Ẹ má jò rẹ̀ yìí o. Thank you daddy. Ẹ ṣe sá. Gbogbo tó ń dùn yín lọ́kàn Olúwa máa ṣe. Àmín Jésù. Ojú ò ní tì yín. Ẹ dúpẹ́. Àánú èyí tẹ́ tí ìran yóò rí gbárí àfọ̀mù láyé yìí. Ẹ̀yin náà máa fún lọ́wọ́ kì í máa ṣe é. Bẹ́ẹ̀ ló kà á lọ sí ọmọ ọ̀tá. 180. Ẹnì kan pé tọ́lẹ̀ fún 180. Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ gbọ́dọ̀ fún ẹni tọrọ jẹ́ kó wáyé yín o. Àmín. Ẹ ní mọ ìnira ronú ní yín o. Ẹ ní ṣàgbékẹ́ tó jẹun o. Ẹ ṣe sá àdúpẹ́ o. Ọlọ́run nìkan ló lè bá máa ṣe sọ́rẹ́ fún yín. Ẹ ṣe sá o. Ẹ ṣe àdúpẹ́ sá o. Ó lágbára. Mo fẹ́ bí o ti fẹ́ wọlé ni kò tí ì wọlé. Ó ti wọlé. Owó tí wọ́n rí ń sísìn jẹ́ 448,700. Lẹ́nu sẹ́. Owó tán rí jẹ́ 448,000. Ẹ dúpẹ́ kí wọ́n máa tún béèrè sí. Ọmọ Nàìjíríà ló ṣe o. Ẹ ní mọ ìnira láyé yín ẹ ṣàánú wa. Àlejò ẹ̀kọ́ ti sábà ra ọpẹ́ kájà fi sanwó mọ́rúwá náà tó a lè fi tiwa. Ọmọ Nàìjíríà. Ẹ dúró, mo fẹ́ gbọ́n sọ. Ẹnígbà tẹ́ ń san. Tí mò ń sanwó mọ́rúwá lọ́wọ́ mi ò lè fowó ìgbẹ́lẹ̀ mi lè bí ká mu gààrí bí kí n délé kárẹ̀ kọ́ káràkàtà màá náà sọ fún un pé kó ṣàjà san owó yìí ká bá ilé san tán yóò di tiwa tó bá ti di tiwa ó ti dọ̀bẹ̀ nù. Onímọ̀wọ́ tẹ́ ń ṣe bẹ́ẹ̀. Ó ń sáńgà yẹn. Òun náà dẹ́gbà sí mi lẹ́nu pé lóòótọ́ ni kó lè di tèmi. Àmọ́ bá àti síkírẹ́sì ọmọ ìdé tí ìnáráyè ṣiṣẹ́ mọ́. Ó ní wọ́n fi gbà lówó tí gbogbo ẹ̀ fi wá tóbi lọ́ọ̀yì. Ẹ dákun Ọmọ Nàìjíríà tó jẹ mọ́rúwà mi padà ló dé ní ìgbà mi. Ẹ gbà padà. Ọmọ Nàìjíríà ẹ ṣàánú wa. Ẹ̀yin tẹ́ ṣe wá lórí ẹṣẹ́ adúpẹ́ lọ́wọ́ yín. Àní kó tiẹ̀ kó gba mọ́rúwá padà. Kọ́ wá ra machine kan. Ọmọ ọjọ́ sí náà rè tó sick ẹgbẹ́ sókè. Ọ̀hún dáná. Ọmọ yẹn ẹgbẹ́ sára rẹ̀ ẹgbẹ́ sọ́dọ̀ rẹ̀. Ọmọ yẹn wá lélẹ̀ báyìí. Náà ta ló máa ń tọ́mọ ilé dà lọ́jọ́ ọ̀la? Ìwọ jókòó ní ẹ̀ Àdùnní. Táwa ló máa ń tọ́mọ ilé dà. Ọmọ tí wọ́n torí ẹ̀ ta gbogbo nǹkan, torí ẹ̀ ta machine. 2, wọ́n torí ẹ̀ wọ́n àríbíṣẹ́ lọ. Wọ́n torí ẹ̀ gba mọ́rúwá lọ́wọ́ wọn. Kò tiẹ̀ dá ẹyin kọ́mpìnì yẹn oògùn nígbà tẹ́ni yóò sọ pé òun ò sanwó mọ́. Gbogbo àwọn materials gbogbo ẹ bá dákun mo mọ̀ pé sẹ́rí ẹ máa gbọ́ sẹ́rí kọ́mpìnì tẹ́ ti gba mọ́rúwá so àwọn náà wọ́n ní fẹ́ sort àwọn náà rọ́ọ̀nù kankan ni wọ́n rọ́ọ̀nù business ẹ̀tí wọn bá wá wò pé ẹni yìí gba tẹ́tí lé mú 50,000 lọ ibẹ̀ mówó tẹ́ jẹ lọ ẹ mówó tẹ́ jẹ lọ àbà.
ẹni tó tẹ wá ní kí amárúwá yẹn èèyàn Ọlọ́run ni so òun jẹ́ kó yé wa wípé tó bá ti kún wíwá bí 6 months táwọn bá ti fẹsẹ̀ mọ́ra yìí tán pé àdúrà táwọn máa ń gbà ní pé kán mọ̀ rí san tán wọ́n so that àwọn lè máa fi owó wọn ṣe tó máa ní tí wọ́n fi gbé kalẹ̀ ní 5 points ẹ̀ padà tí máa yẹn jẹ́ kó yọ pé àdúrà táwọn máa ń gbà nìyẹn pé kán má rí san tán mọ́ ìgbà tá a gbé àwọn twins ẹ lọ tí mo rán bàbá sí ní ẹsẹ̀ inú ti ṣàlàyé yìí fún wa pé tóun bá tún kókó òun ràn wá lọ́wọ́ ká kóun ti gbé mọ́rúwá fún wa pé àti jẹ òun wọ́n máa ṣàkó òun níbi iṣẹ́ tóun dẹ̀ ṣe ní tóun fi bọ́ àwọn fámìlì tòun náà ìbàjẹ́ bọ́ síta ní kọ́pìlì yẹn nìyẹn lọ́jọ́ yẹn àtìgbà yẹn báyìí ní gbogbo rẹ̀ ti lè mọ́ wa gbogbo àwọn property wa ti ta gbogbo àwọn tí mo bá mọ̀ kódà ìgbà tó dé stage kan kó di bí ọ̀sẹ̀ kan tó pé ìyàrí àti òbí là ń mú tára mi ti kọ́ ni mo lọ bá woman kan fọ aṣọ mo faint bí mo ṣe dé ni àgbà yẹn làwọn èèyàn sọ pé kí n má dán irúṣẹ́ yẹn wò mọ́ nígbà tí mo bá ẹ bá ràn wọ́n lọ́wọ́ wọ́n ti rí 448,000. Wọ́n ti rí 448,000. ó tó ra machine èyí ó ra machine ní owó tó kù àbí ṣé kí bọ́dá yẹn fi mọ́rúwá lẹ̀ ṣé kò fi mọ́rúwá yẹn lẹ̀ síbẹ̀ àbí kí la lè ṣe ṣé kò fi mọ́rúwá yẹn lẹ̀ síbẹ̀. ó wá ti san owó yẹn kọjá ká gbàgbé rẹ̀ ọ̀yọ́ Nàìjíríà a ti san owó yẹn kọjá ká gbàgbé ẹ̀ ẹ ṣe kí ni a ti san owó yẹn kọjá ká gbàgbé ẹ̀ àtijọ́ tí lọ́rùn báyẹn ti bẹ̀rẹ̀ báyìí àrájọ báwọn gẹ́gẹ́ bí bàtàtà àfàwọn tó máa fún wa wípé kájà sápá láti san mọ́rúwá yẹn pẹ́pẹ́ tó bá ti sọ tán báyìí ó ti di tiwa nìyẹn gbogbo eré tá a sá nìyẹn ọmọ Nàìjíríà mọ́rúwá yẹn a ti san owó rẹ̀ kọjá ká gbàgbé ẹ̀ ẹ ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́. wọ́n ti ẹ̀rù mọ́rúwá yẹn san tán kan rí san tán nọ́mbà tẹ́ pè sí 07054 9000751 kan ti ẹ̀rù mọ́rúwá yẹn san tán jàre kan rí san tán wọ́n máa san tán kódà mo sì fẹ́ kán sanwó mọ́rúwá yẹn gan bí àwọn tó sẹ́ndì owó tí wọ́n sì máṣíìnì fẹ́ kán rà so but ó wù mí kán sanwó mọ́rúwá yẹn tán ó wù mí kán san tán so that nǹkan máa lọ fún wọn. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ àti April náà ẹ bọ́ gbọ́ owó lọ́sí fún wọn pé kó ṣàwà nílé ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ọmọ tó ní ìran ni wá olórin ni ní onífíìmù lọ́kọ mi olórin ni bẹ́ẹ̀ ni sá olórin ni gbogbo wàhálà yìí dé ilà lọ́mọ tá a ṣe dúró ẹ kọrin náà tí ẹ mú rí kọrin bẹ́ẹ̀ ni sá lọ́rọ̀ mi lọ́wọ́ ó yẹ ẹ kọrin mò ń gbọ́ ẹ kọrin náà orin kọ́lẹ̀ nǹkan. Ó ṣé mo rí àánú gbà o ó ṣé mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà àgbélébù tí mo ń gbé pẹ̀lú ìbẹ̀rù èrò ẹ wá wo ọjọ́ àgbélébù lẹ́sẹ̀ mi bí mo ti ń jó ìgbà tí mo gbé dé Agbala Gabriel ló dìjó èrò ẹ wá wo ijó àgbélébù lẹ́sẹ̀ mi bí mo ti ń jó òkè tá lágbára gùn tó mí ẹlẹ́ òkè tá lágbára gùn tó mí ẹlẹ́ òun lẹ́mí ọmọ rẹ̀ gùn tí mo tún padà wá dúpẹ́ òkè tá lágbára gùn tó mí ẹlẹ́ ìwọ ló kọ́ ọmọ méjì sínú ẹnìkan ṣoṣo àbọ̀yún oúnjẹ gbígbóná oúnjẹ tútù o oúnjẹ kò débi tọ́mọ ń gbé àbọ̀yún bímọ láyọ̀ o Ọlọ́run ìwọ ni Ọlọ́run ìwọ ni ìwọ tó gbadé lọ́ba lórí Ọbásanjọ́ ó fomi gbọ́ba lọ ọ̀lànà àfọ̀nà olóní ọ̀fọ̀ ní ọlọ́lá ọlá ọlọ́jọ́ gbogbo ọjọ́ gbogbo kábíyèsí
arógun má sojo ìwọ náà ni kò sẹ́lòmíràn mọ́ yẹ́yẹ́yẹ́ ni wọ́n máa ṣe irú ìrírí tí mo rí làwọn kan rí. Are you sure? Ṣùgbọ́n àánú tí mo rí àwọn kan ò rí gbà irú ìrírí o tí mo rí làwọn kan rí. Kí wọ́n lọ gba mọ́rúwá padà wọ́n ti rí 458,000. 458,000 naira. 458,000. Ẹ ṣé o ẹ̀yin ọmọ Nàìjíríà o. Ẹ ṣé àdúgbò o ẹni mọ ìnira o. Owó ni wọ́n ń fún yín. Ẹ ṣé o ẹ ṣé ẹni mọ ìnira o. Ara òní ni yín o ẹ ṣé o. Ẹni ta nǹkan nìyí torí wàhálà. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ ṣé o Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀ o. Ẹ̀yin náà ràánú gbà o. Àánú èyí tó ń ṣògo lórí tẹ ìdájọ́ àdúró ẹ̀rí gbà lórúkọ Jésù. Ẹ ṣé o ẹ ní mọ ìnira dúpẹ́ o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣé o. Oore tá a lò kọ́ bẹ́ẹ̀ ni sọ. Ṣé ń gbọ́dọ̀ bá sọ náà? Ẹyọ kan mo tọrọ méjì lọ́lọ́run fún mi kì í ṣẹ̀bi mi o. Iṣẹ́ tó dàrú ni n sọ pé ń tọ́jú wọn. Ẹ dákun tíátà nínú òṣèré orí ìtàgé sí ni mí. Mo lẹ́kùn níwọ̀n bá tó lọ fún mi. Ọlọ́kùn ẹ̀mí sórí ìdókòó sọ́dún mi kí ti ẹgbẹ́ mọ́rúwá ìpadà bíbi tọ́jú àwọn ọmọdé. Ìyẹn sọkọ tó máa lọ tí òkàn ní rántí ilé o. Ń gbọ́. Ẹjọ́ ọkọ mi. Sọ́kọ yín try. Ó ń try o níwọ̀nba ó ń gbìyànjú. Gbogbo ìgbà tí gbogbo ẹ̀gán ti fi lọ́lúgọ bí 6:30 báyìí á jáde síta gbogbo yóò bá lè rí bí ẹni tó bá fẹ́ san oko tàbí àwọn neighbor. Ìgbà tí kò bá rí tó bá tún ti di bí ọwọ́ aago 12 á tún wọlé padà. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ o. Ìgbà tó ní pé gbogbo ìgbà tó máa bọ́ síta tí mo rí pé ó lè kó ẹgbẹ́ búburú wálé ni mo bá ń dẹ̀ pé kákùlẹ̀jọ́ máa wojú ara wa nínú ilé. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ní mọ ìnira rò ní ní o. Àmín o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ o. Bàbá tẹ̀gbọ́n mọ́rúwá yẹn padà mọ́rúwá yẹn ti kọjá kan tá a lè gbàgbé. A ṣe wàhálà pọ̀ lórí mọ́rúwá yìí. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ torí Ọlọ́run. Ẹ̀wọ̀n Ọlọ́run mọ́ wa lára. Ẹ̀wọ̀n Ọlọ́run mọ́ lọ́wọ́ rà. Ẹ̀rọ àlùgbà ní gbogbo ọ̀nà ẹ̀jọ̀. Ọkọ mi ṣẹni tó dájú ìyàwó tó bá ní atọ́jú. Abẹ́mọ́ ló máa jẹ́ kí n mọ̀. Abẹ́mọ́ fìyà jẹ ẹmọ mi ni. Rárá sá o. Kò nà mí rí látọjọ́ tí mo ti wọlé rẹ o. Kò nà mí rí rárá. Ó ti bá dẹ̀ fẹ́ ló ń ṣe fún mi tí mo tó bá ní lásìkò. Tí kò bá dẹ̀ ní, á promise mi, á dẹ̀ ṣe fún mi. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́. Ẹ máa rí àánú gbà. Àmín Jésù. Wọ́n ti fún ní 48,000. 458,000. Àánú máa dìde. Nọ́mbà tẹ́ pè sí 07054900751. Ẹ ra àánú gbà. Àmín Jésù. Tẹ́tẹ̀ tí lè rámù yẹn dìde sí yín. Ẹ rí àánú gbà. Àmín Jésù. Ẹ̀yin ọmọ Nàìjíríà.